wọ́n bá òkú ọmọbìnrin kan lẹ́nu ọ̀nà ọ̀rẹ́kùnrin rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣàwárí òkú ọmọbìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Precious Mogaji ní ẹnu ọ̀nà ilé ọkùnrin rẹ̀ ní agbègbè ọjọ́ ìjọba ìbílẹ̀ Akínyẹlé ìpínlẹ̀ náà. ìròyìn ni wọ́n fura pé ọ̀rọ̀kùnrin ọ̀hún ẹni tó ti na pápá bora báyìí ló ṣekú pa Precious. agbẹnusọ ọlọ́pàá ọ̀yọ́ Àyànládé Ọláyínká nínú àtẹ̀jáde kan tó fi léde sọ pé Quadri Muhammad ní orúkọ ọ̀rẹ́kùnrin tí wọ́n fura pé ó ṣekú pa Precious. ó fi kún un pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú ọmọbìnrin náà. ó ṣàlàyé pé èèyàn kan tó rí òkú ọmọbìnrin náà ní ẹnu ọ̀nà ilé ọ̀rẹ́kùnrin obìnrin náà ló fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. àtẹ̀jáde náà ní Quadri Muhammad ní ìgbàgbọ́ wà pé ó jẹ́ ẹni ọdún 29 nígbà tí Precious sì jẹ́ ẹni ọdún 26. ó ní ìwádìí fi hàn pé nǹkan bíi aago 5 ní ará àdúgbò kan tó rí òkú Precious lẹ́nu ọ̀nà Kégbàjarè lọ sí àgọ́ ọlọ́pàá. ó fi kún pé lòdì sí ìròyìn tó gba orí ayélujára pé ní agbègbè àkóbọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti pé ọkọ̀ kan gbìyànjú láti gbé òkú ìyàwó rẹ̀ sẹ́yìn ọkọ̀ kan. ó ní agbègbè Ògúntúlà ní ọjọ́ Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé kì í ṣe àkóbọ̀ o. Àyànládé sọ pé ó pọn dandan láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà tí àwọn ọlọ́pàá sì tètè lọ síbi ìṣẹ̀lẹ̀ náà ní kété tí ìròyìn náà ti tó wọn létí. nígbà tí àwọn ọlọ́pàá débi ìṣẹ̀lẹ̀ náà wọ́n bá òkú Precious nílẹ̀ níbi ẹnu ọ̀nà afurasí náà. a bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí òkú rẹ̀ tí a sì ti ṣe àkọlé gbogbo àwọn nǹkan tí a rí gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. agbẹnusọ ọlọ́pàá náà ni wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì fún àyẹ̀wò láti mọ ohun tó pa gangan. ó fi kún pé ìwádìí ti ń lọ láti fi pòrò òfin gbé Quadri lẹ́yìn tó ti fẹsẹ̀ fẹ́. iléeṣẹ́ ọlọ́pàá wá rọ ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ lórí ohun tó lè ṣe ìrànwọ́ fún ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ náà láti kàn sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn tàbí kí wọ́n lọ sí oríkò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́. bákan náà ló sọ àrídájú rẹ̀ pé gbogbo bí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe ń lọ lórí ìwádìí ìṣẹ̀lẹ̀ náà ni àwọn yóò máa fi tó àwọn aráàlú létí tó sì gba àwọn aráàlú lámọ̀ràn láti yé tẹ̀lé àwọn ìròyìn òfegè tó ń lọ lórí ayélujára. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.